This for you. For me? For you. For me alone. Now. Yeah. Is she? Nice girl. She going. This is the key to the main gate. Go down. Yeah, no. Lọ sí gbogbo àwọn yàrá ẹ̀ kó wọ́n lọ́kọ̀ọ̀kan. Go round. Check around. Enter the rooms. Oh, lala. Reality lele. Go round. Good job. Ọ̀gá. Yeah? Ibi kan wà around tí mo fẹ́ kí ẹ rí. Kí ni ó ṣẹlẹ̀ ńbẹ̀? Property kan lára àwọn tẹ máa ra yìí ó wà ògùn gan. Ṣé fẹ́ ta ni? Bẹ́ẹ̀ni sà. Really? Bẹ́ẹ̀ni sà. O jìnnà sí ìrora sí kọ́ tó gbóra àgbọn kọ́ tó dé a máa ti dé padà. Jẹ́ ká lọ. Kọ́ tó dé a máa ti dé. Wo my dear. Mo ń bọ̀ náà, à ń bọ̀ náà. Okay, sir. Go round. I love it. So, building here is that. Ilé? Bẹ́ẹ̀ni sà. Ṣé wọ́n fẹ́ ta ilé yìí ni? Ọ̀gá, ilé mi rí. Ó ti o. Bẹ́ẹ̀ni sà. O ò sọ fún mi. Ẹ má bínú sà. Ilé mi rí báyìí. Lára àwọn owó tẹ máa ń fún mi, tọ́rọ́kọ́bọ̀ tẹ máa ń fún mi, àti sálárì mi náà tẹ máa ń fún mi, òun ni mo papọ̀ tí mo fi ń kọ́ ilé mi ò tí ì parí ẹ̀. Kórèdé. Sà. Ọmọ èèyàn gidi ni ẹ́. Bẹ́ẹ̀ni sà. Ọmọ èèyàn rẹ ni ẹ́. Ó try o. Ẹ ṣé gan sà. Èdí tí mo ṣe mú wá bí gangan yẹn, òun rè. But tí bá sọ̀rọ̀ yìí tán, mi ò mind kẹsàkì mi ò kọ́ sí. Kí ló dé? Kí ló fẹ́ sọ? Ó tọrọ mo fẹ́ bá yín sọ sà. Alright. Ọ̀gá tá bá máa ka ilé tó ti jáde lára yín sí yẹn, á ti wọ ilé 4. Bẹ́ẹ̀ni. Tá bá fi ilé ìkùn ìkarùn rè. Lára owó kéékèèké tẹ́ ń fún mi àti sálárì mi ó mú papọ̀ tí mo fi kọ́lé yìí ọ̀gá. Ó tọ́ga ilé mi rẹ́ǹtì lè ṣe gbé. Ilé mi rẹ́ǹtì lè ṣe gbé. Gbogbo ilé tó dẹ̀ ti jáde lára yín báyìí ó ti pé 5 báyìí. Ẹyọkan láì ṣe lọ fi wọ́n ìyẹn báyìí sí. Ọ̀gá ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Apart from business mo ọ̀pẹ́ ń ṣe yìí, ṣé kò ṣe pé ẹ tẹ́ nídìí babaláwa wá sọ fún mi pé ẹ gbọ́dọ̀ kọ́lé fúnra yín? Tí gbogbo èèyàn bá tiẹ̀ ń sọ yẹn, ìwọ tó súnmọ́ mi ló yẹ kó máa sọrú ẹ̀. I'm doing my legitimate business. Kọ́ tí mo rò náà ni pé báwo lẹ ṣe máa kọ́lé fáwọn èèyàn tẹ̀ ní nílé lórí ọ̀gá? Mo ń rò wípé Lẹ́kí ló wù mí kí n kọ sí ni. Ọ̀gá, nobody is promised tomorrow. Ẹ wo bí business ṣe lọ báyìí sìn. Ẹ ti ń jẹ owó ilé ọ̀gá, ẹ ti ń jẹ owó ilé tó ń náà lọ ṣe wá embarrass lánàá. Business ò lọ déédéé mọ́, ẹ ń jẹ owó ilé. Nobody is promised tomorrow. Ó banú mi jẹ́ púpọ̀. Gidi gan sà. Ọ̀gá, gbogbo àwọn kinní ni mo rò tó disturb máa wọ pé kò ní dá kí èmi tí mo jẹ́ driver yín kí n nílé lórí kẹ́yìn má nílé tẹ̀lé pè ní tara yín. Òun ni mo wá fi rò tí mo wá fi ṣe nǹkan tí mo ṣe yìí. Ọ̀gá, ilé ta ti kúrò yẹn, ilé yín ni. Ó ń ṣe pé indirectly pé ẹ̀mí ni mo kọ́ ilé mi náà nìbọn mo ti fún yín rárá. Orúkọ yín ló wà nínú ìwé ilé, orúkọ yín mo fi sí gbogbo ẹ̀. Sọ fún mi tẹ́lẹ̀.
mo ti fi orí ilé ìpè ọmọ yìí ni ọmọ ẹ wà lọ́kàn mi púpọ̀. ọ̀gá bẹ́ẹ̀ sọ pé Bọ́lá wà lọ́kàn yín náà nìyẹn o bẹ́ẹ̀ sọ pé Margaret Chidinma náà bẹ́ẹ̀ sọ pé wà lọ́kàn yín náà nìyẹn. àwọn ọmọ yẹn ò ń ṣọmọ dáadáa àwọn yẹn ò ń ṣọmọ dáadáa. ọmọ burúkú ni Bọ́lá ọ̀gá bẹ́ẹ̀ni ọmọ burúkú ni Chidinma ọmọ burúkú ni Lọ́lá kí n notice pé tẹ bá ṣe ń kọ́lé fún wọn tán ni ọ̀gá wọn máa ń disappear ni. tí bá tiẹ̀ sọ wípé kẹfì ilé yẹn lẹ̀ fún pé torí pé tiẹ̀ ti fi pe orí ẹ̀ business ò lọ déédéé mọ́ ọ̀gá. in fact gbogbo àwọn ọ̀dà tó yẹ kí n gbà gbogbo ọkàn fẹ́ẹ̀lì ni nínú oṣù yìí tiẹ̀ bá di gan. so decision tẹ máa make sí ni pé ṣé ẹ máa gbélé yẹn àbẹ máa tún lọ change orúkọ ẹ máa change ẹ sorúkọ girlfriend yìí karùn-ún ẹ máa tún gbélé fún. mi ò gbé fún mọ́ láíláí Kórèdé mo dúpẹ́ lọ́wọ́ ẹ púpọ̀ pé o ṣí mi létí àṣé ẹ̀yìn igbá ni mò ń yín àgbàdo sí inú apẹ̀rẹ̀ ni mò ń pọn omi sí látijọ́ yìí kí eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọkùnrin tó máa ń ṣerú ẹ̀ pé ilé ẹni là á kọ́kọ́ kọ́ ká tó kọ́lé fálè ilé ẹni là á kọ́kọ́ ṣe ká tó ṣe ìta torí tó bá bàjẹ́ tán ara ilé ẹni ní dúró ti ni àwọn ará àta mọ́ ń sá lọ ni. bẹ́ẹ̀ni. ó mà ṣe Kórèdé wàá jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ lágbára Ọlọ́run ilé yìí ó ti rúùfù ẹ̀ gbogbo ètò kù èmi ni máa bẹ parí ẹ̀ lágbára Ọlọ́run ọmọ dáadáa ní ẹ̀ ìwọ náà ti gbà mí lágbára Ọlọ́run a máa parí ilé yìí àmọ́ kọ́kọ́rọ́ yẹn a máa lọ gbà lọ́wọ́ ọmọ yẹn sùn a máa lọ gbà á jẹ́ ká lọ. Bookie! Here is she. Hold her. I'm here. Sherry, eléyìí mú mi ti kàwé àdúrà. Tí ẹ fún mi ló dìde lé. Ẹ rí bóyá ṣe mú mi. Mo ti go round. I'm so happy. Mo fún yín kì. Ṣé àmú wa náà? Ó yẹ dẹ̀ ní nǹkan mi. I can't wait. Ẹ ṣe mi dúpẹ́. Mo rò pé. Sọ́dọ̀ wọn máa fún ọwọ́ yín ṣiṣẹ́. Mo rò pé màá lè ṣe ni àmọ́ wo máa rí ẹṣá wo let's go. My dear, ẹ wo if na play you stop am because ẹ̀yin lẹ kọ́kọ́ múnú mi dùn nílé ayé mi nígbà tẹ́ni kí n mú kí ìyẹn wá sí ẹ rí pé mo tètè fẹ́ fún yín mo fi pé bóyá tún ní nǹkan mi tó yẹ pé ẹ fẹ́ kí n wò ó. òun náà ni mò ń sọ fún ẹ. àti wípé má wọrí oṣù tó fẹ́ kùn. lọ́mí òkè ẹ má jẹ́ àríra mo lè wẹ́lẹ́ bá lọ sẹ́ni mẹ́jọ òye dárí jì mí àwọn àti ẹ̀gbọ́n pé mo ṣe èyí. o ò ṣe mí. ẹ bá fẹ́ lè pa mí lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kí lè jáde mọ́nú mi ẹjọ́. o ò ṣe mí mo ní màá máa rí ẹ. ẹ má lọ. o jẹ́ ká máa lọ. má rọ bá ń dùn mí. let's go. ṣe ìrìnàjò tó tọ́ yìí àjíà ẹ lè lọ fẹ́ẹ́.